ó tiẹ̀ ti da ẹ̀yìn alára wa ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ẹni tó bá ń sóńdù ọkàn. Àkọ́kọ́ náà ẹ máa bá mi take note gbogbo àwọn life threatening ọ̀rọ̀ tó wà nínú gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi take note ẹ̀ ṣùgbọ́n in case tí anything bá ṣe mí kẹ́ ẹ lè mọ ẹni tí ẹ máa hold responsible. Ẹ máa bá mi take. Ẹni táwọn wí ti dé sẹ́. Ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko. Àwí kókó àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló gbọ́. Àwí kókó àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. Ẹni táwọn wí ti dé. Ẹni táwọn wí ti dé sẹ́. Ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko. Àwí kókó ó dé. Àwí kókó àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló gbọ́. Àwí kókó àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. Ètò túmọ̀ gbọ́ wa tó tún nítumọ̀. Gbogbo ayé ló gbọ́. Àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. Ká sọ̀rọ̀ ọlọ́gbọ́n kápá kò mọ̀ òkun yọ. Gbogbo ayé ló gbọ́. Àwí kókó lójú ọlọ́rọ̀ ẹ máa gbọ́ wa lọ. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó dẹ̀ ṣe gan. Gbogbo ayé ló gbọ́. Àṣà ìmọ̀ ẹ máa gbọ́ wa lọ. Current affairs gbogbo ayé ló gbọ́. Ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ẹ máa gbọ́ wa lọ. Kódà tó fi dórí àwọn òṣèlú wa gbogbo ayé ló gbọ́. Ìtàn ẹ máa gbọ́ wa lọ. Ìtàn àgbọ̀n fi kọ́gbọ́n gbogbo ayé ló gbọ́. Lórí ètò Àwíkókó ẹ máa gbọ́ wa lọ. Àṣà ìmọ̀ gbogbo ayé ló gbọ́. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ máa gbọ́ wa lọ. Lẹ́yàdís mo gbọ́ ní tèmi o gbogbo ayé ló gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ ètò Àwíkókó gbogbo ayé ló gbọ́. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀. Wá láti dààmú kéré tóbi kò ní mọ̀nà lé wa. Àkàndá ọ̀rọ̀ Àwíkókó ló kọ́ mi. Àjàó Àró Àwíkókó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́dọ̀rọ̀ bá gbọ́gbìn bàbá làbàbà ọlọ́rọ̀ ó ṣe. Ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́ọ̀tì lé gbanyin. Ìbànújẹ́ ò ní kàn yín, ibi ò ní kàn wá. Àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dégbéra. Pápápá ni mo fẹ́ ṣe tí wọ́n ń ṣe ńlẹ̀ pápá. Ẹ ǹlẹ́ o ẹ̀yin alára wa bí àṣẹ ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Fọ́nrán kan mo bá pàdé. Fọ́nrán ọ̀hún kò ṣe é wò láwò mójú kú o. Toró ní gbólóhùn tọrọ mọ́. Mo rí fọ́nì tí ò tí ń kè. Níbi tó ti ń ṣe propaganda pé ẹnìkan so onídùúró fóun láti ra mọ́tò. Òun ọ̀wá rówó san. Kẹ́yìn èèyàn lù kẹwàá bò ń sanwó mọ́tò tó ń gbà láwìn tàbí tó gbà ní installment. Òun àtonítọ̀hún wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn ò mọ̀ àti dáadáa. Kọ̀rọ̀rùn ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró. Ọkùnrin tí ó sùn rárá fọkùnrin ẹgbẹ́ yóò ṣàkọsẹ́ o. Ẹni tí yóò sọ irọ́ dòótọ́ yóò jagun ẹnu. Wọ́n jagun ẹnu díẹ̀, wọ́n jòun pẹ̀rẹ̀tẹ̀ díẹ̀. But unfortunately Gbàdàmọ́sí wọ́n lùlù àbòsí. Wọ́n mọ̀ wípé àìbùkí tí ó jo ohun yìí sọ̀bọ̀ lọ́kàn wọn, lọ́dọ̀ wọn, lójú wọn, wọ́n pákéjì ẹ̀. Ṣùgbọ́n àwa tí wọ́n pákéjì ẹ̀ fún wa ní ìrílélé ìyá àjẹ́. Àkọ́kọ́ arákùnrin ọ̀hún sọ̀rọ̀ bí ẹni pọ́ sẹ́ndì voice note sí Funny Thinker pé oore ṣe é dibi. Gbàràn mi ṣe é dẹlẹ́rù ajínigbé ṣe é dọ̀kọ ẹni. Òun ó ṣe wá ràn ọ́ lọ́wọ́ tó ń rẹ̀ ẹrù ẹlẹ́rù tó ń wọ́fà tó ń dání. Àwọn ti jọ ládéhùn iye tó mọ̀ san lóṣooṣù. Ó wá lówó òòtún lọ́rọ̀ rí lẹ́nu. Funny Thinker ń sọ̀rọ̀ pé òun ò lówó náà nu. Só mọ̀ pé òun ò ní lówó lọ́ni ẹgbọ́. Sẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ ni mo ń sọ bẹ́ẹ̀. Sẹ́ni tí wọ́n ta mọ́tò àwìn fún ni mo ń sọ bẹ́ẹ̀. Bàbá ńlá arọ ni kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ fún dílà. Tó gba mọ́tò láwìn lọ́wọ́ ẹ̀. Tó gba mọ́tò installment lọ́wọ́ ẹ̀. Àdéhùn làdéhùn jẹ́ náà. Kí lọ́kàn dílà pẹ̀lú pé ẹ ò mọ̀ pé ò ní lówó lọ́wọ́. Ìwọ ló ti ṣàdéhùn pé iye báyìí ló máa rí lóṣooṣù. So àkọ́kọ́ Funny Thinker ní ìdí owó.
yes ìdínú tó fi jẹ́ kẹ́ mọ̀ wípé àwìn ló ń gba mọ́tò. ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ dúnkùkù lájà bọ́yá ẹ rò wípé nìkan tírẹ̀tì ẹ wà sáré kówó kalẹ̀ ó dé stage kan ara kan òun gangan wọ́n láwọn eléyìí náà tiẹ̀ á fóun lówó akúkú sọ́nà àwọn eléyìí ò fóun lówó àwọn ẹni ẹlẹ́ni lọ́dọ̀ àwọn eléyìí àwọn tó ṣiṣẹ́ sí lápò lọ́dọ̀ àwọn eléyìí ó mọ̀ wípé jókà tó ọmọ ń lò òjé tó ọmọ ń yọ ète tó ọmọ ń lò ọgbọ́n tí ò tó nǹkan tó ọmọ ń pín yẹlẹyẹlẹ ó mọ̀ pé tán bá ń sọ̀rọ̀ nípa ọgbọ́n tán ń sọ̀rọ̀ nípa ìmọ̀ tán ń sọ̀rọ̀ nípa òye ìran káàárọ̀ òjíire ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ọmọ Yorùbá nu ọmọ adarí oorun ò tó nǹkan lóòótọ́ ọgbọ́n wa lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ìdí ìkà lọ́gbà lọ gbọ́n táì sọ ọmọlàkejì ń jàǹbá èyí táì dìtẹ̀ ọmọlàkejì èyí táì bá tọmọlàkejì jẹ́ lẹ́yìn láì ní mọ̀ tó sì jẹ́ pé bí bá ń bọ̀ tẹ̀rítọ̀ yàyà láì kí tátùmọ̀ pẹ̀rù rẹ̀ ò sí bọ́ bá pẹ̀yìn dà tán táwa tébù ọ̀rọ̀ ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé lábala tá a ṣí láwẹ́láwẹ́ bí aṣọ àlùbọ́sà. so mo á ò pẹ̀rù erémọdé èwo lọ̀gbẹ́ni ṣe yìí tá a ràn mọ́tò rà wọ́n ìfipá lé kó béèyàn bá tí ì tó nǹkan ṣe èèyàn ṣe é bọ́ bá lérò pé ó tó ṣe ọ̀rọ̀ tútù ó tó fẹ́ni tó bá ràn ní lọ́wọ́ ẹ̀ ń so ń dúró fún ọ akọ́ṣẹ́ ló ṣe o n ò lè so ń dúró èèyàn kọjá kí n lè sọ pé kéèyàn kan wá so ń dúró mi n bá fẹ́ ra nǹkan lọ́wọ́ yín àbí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ yín tẹ́ ẹ bá ń wó ní dúró kò possible o mi ò expect kẹ́nìkan kó so ń dúró fún mi ẹni tí ọba wá so ń dúró fún mi wọ́n mọ̀ wípé ọ̀gbẹ́ni Awíkóńkó yìí àkọ́kọ́ kò lè sá lọ kò síbi tí ó sá lọ olóòkọ ni ẹlẹ́ẹ̀kejì èèyàn ní mọ sòótọ́ bí irú eléyìí kó wá dẹ̀yìn kó pajúdà sí ni rárá o n ò ṣe rí kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ láéláé so òun lámọ́ fàfà ní ẹja fi ṣe mọ́ ọ̀pá ẹ ti bá pàdé ṣùgbọ́n gbólóhùn tèmi ní yọ yàtọ̀ díẹ̀ ẹja wo fọ́nrán o kò pọ̀ jù náà ìṣẹ́jú 5 péré ni lẹ́yìn ẹ̀ ká tó wá sọ gbólóhùn kan kékeré fọ́nrán méjì mọ́ mú wa ẹja kọ́kọ́ wo eléyìí náà God bless you. Funny thinker ṣé pé òótọ́ ni òun bá mi sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òótọ́ ni àbí ṣé èyàn báyẹn so ní dúró ni mo bẹ́ẹ̀ so ń dúró mọ́tò ni àbí kí gan-an ni tó rí lè ṣẹlẹ̀ gan ṣé pé òótọ́ ni wípé o fẹ́ sanwó fún mi láti lọ dìlífà owó fún ẹni tó ní tá a gba mọ́tò lọ́wọ́ rẹ̀ àbí kí gan tiẹ̀ gan ni kókó tó rí lè ṣẹlẹ̀ ìwọ ọ̀gbẹ́ni yìí ṣé èṣe wípé bóyá àǹtí mò ń rólù fẹ́ ṣẹlẹ̀ torí bó ṣe ń bọ̀hùn jẹ́ tó ń ba bí jẹ́ tó ń ba gbogbo ẹni wìí jẹ́ ṣé èṣe bó tún ti fẹ́ fi tiẹ̀ kó bá tèmi báyìí ní ìsìn wọn lọ́wọ́ ọ̀gbẹ́ni yìí ìwọ sọ fún mi wípé kò sí owó kankan tí o fẹ́ san ní the first month tí wàá kọ́kọ́ sanwó o sọ fún mi wípé kò sí owó kankan tí o fẹ́ san wípé ṣé agbára ẹ gbé mi tó lọ àbí kíní kan whatever àbí kíní tó ń sọ gan ní tó ń sọ gan ò tiẹ̀ yé mi kò clear sí mi sẹ́mi ni kí n máa bẹ́ẹ̀ sanwó ni sẹ́mi ni kí n máa bẹ́ẹ̀ sanwó ni níbo mo ti fẹ́ rówó san níbo mo ti fẹ́ rí $1 million per month san níbo mo ti fẹ́ rí san ìwọ ọ̀gbẹ́ni yìí sórí n tó ń bá bọ̀ yìí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó gbà sọsọ wàláì tàláì ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tó gbà sọsọ wàláì tàláì jẹ́ ká tá a bá jọ fẹsẹ̀ lé níta àdéjọ fẹsẹ̀ lé yìí wàláì tàláì bọ̀ yá gidigbo lọ́dọ̀ orí omi náà ti máa bá wa yanjú ẹ̀ gbogbo ayé dẹ̀ máa gbọ́ nítòsí tí lè fi dó ò wá sọ́dọ̀ mi ò ní kí n yẹ̀pù ẹ̀ ò fẹ́ ra mọ́tò kí n mú ẹ lọ sí ibi ọ̀dọ̀ dílà tó lè gbà ní mọ́tò pin só yẹ kó rí bẹ́ẹ̀ ni àṣọ rẹ̀ tàjọ jẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀ ni wàláì tàláì ọlọ́run ọba ń gbọ́ tí ń bẹ abájọ ni mo fi ń pẹ̀ tó fi píkì kọ́ mi tó ti blọ́ọ̀kì mi ọlọ́run ọba ń gbọ́ tí ń bá gẹ́ẹ̀tì ẹ̀ tí ń bẹ gẹ́ẹ̀tì ẹ̀ òkú méjì ọjọ́ bọ́ọ̀lù lé ní wàláì tàláì ọlọ́run ọba ń gbọ́ òkú méjì ọjọ́ bọ́ọ̀lù lé tí ń bá fi gẹ́ẹ̀tì ẹ̀ tí n bẹ fi rí wípé yes mo gẹ́ẹ̀tì ẹ̀ mi ìfẹ́ mọ bí tí mo ti rí ẹ àjọ èmi gan tó ní kí n máa lọ rọ́wọ́ sẹ́ gan-an ọ̀kadà burú ká mò ń gò káàkiri kí wàá máa báwo tó lọ gbàgbèsè mọ́tò kí n máa bẹ sanwó kémi ò máa gọ ọ̀kadà burú káàkiri
wàláì tàláì kò sí ní tèmi àti ẹ̀ tá à níjọ múlẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ lájọ gbé èmi àti ẹ̀ ò ní san kí ni àjọ fà lójú ẹ̀ bóyá gidi gbó lọ́dún Oríyọmí náà ti máa bá wa yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ olórí burúkú yìí tó ti ó máa fara kọ́ káàkiri ó bá bí jẹ́ ó bá òun jẹ́ ó bá gbogbo ẹ̀ jẹ́ kò síbi tó ti fẹ́ bàjẹ́ sójú tó ti mọ́ni rí kò lè lóhùn ọmọ ni mọ́ ìní mo fọ̀rọ̀ ẹ ṣe ojú tó ti mọ́ni rí kò lóhùn ò lè mọ́ni mọ́ ìní wàá sọ fún mi wípé ìwọ olówó nǹkan san ìwọ rò pé ìwọ òrùwó san lóṣù yìí the first month sọ́nà yẹn náà fi gun mọ́tò ni ọ̀gbọ́dọ̀ sẹ́ńtà pẹ́ bá ká ni wàá sọ fún mi wípé kémi ò gbàgbé pé ìwọ fẹ́ sanwó èmi nèmi ò kémi ò lọ́ mọ sanwó sígbà mo mọ̀ pé káàmì ò ká kí n máa gun mọ́tò sẹ́mi máa gbọ́ kádà kúrú káàmì káàkiri ni wọ́n wá sọ fún mi wípé kò sí tí wò ó ṣe tí wò bá ti rówó san kò sí tó lè ṣe sí mi lè pẹ́ di ọ̀gbẹ́ni gbàgbé pé mi àyàjọ púpọ̀ ni wàláì tàlẹ́ àjọ púpọ̀ ni ìrora dáadáa wo nìyẹn sẹ́mi mò ń gun mọ́tò ni àbí látìgbà tó ti gba mọ́tò tó ti gba mọ́tò òòrè epo sí mọ́tò ó sì mẹ́ńtẹ́nánsì ọkọ̀ kó wá sọ fún mi wípé kò sí owó nǹkan tí kò fẹ́ san wàláì tàláì mi àti àyàjọ púpọ̀ ni kò sí bẹ́ẹ̀ tó lè bá mi sọ ibi tí a bá ti rí ọba yìí tí n bá ti rí ọba yìí wàhálà ti bẹ̀rẹ̀ àjọ máa fà mí wàláì tàláì tí n bẹ̀rẹ̀ sí sílé ṣe mistake tí mo fi lè gba mọ́tò yẹn tí mo fi lè rí mọ́tò yẹn gbàgbé àtọwọ́ tó sa àti kan ó lọ nìyẹn káwá rò ó tọ́ ká yóò tó ọba wa gbọ́ èèyàn mẹ́rin ni mo mẹ́rin ni àjọjọ́ rẹ̀ ó dẹ̀ sọ fún mi wípé kí nǹkan báyìí ká ní mo mọ̀ pé wà wèrè tó gbé yọ lélẹ̀ yìí tí mo mọ̀ wípé àsọ̀rí ìwà ò lè fún wàlẹ̀ náà tí mi mọ̀ wẹ́ tẹ́lẹ̀ ni ẹ̀mú sí bó ti ó ti sàn lára rẹ ni ó tún wá sọ fún mi pé ìwọ ò lè lo irúwó san lóṣù yìí the first oṣù kémi ò ti gbàgbé pé wọ́n fẹ́ sanwó kémi ò lọ máa sanwó sẹ́mi mò ń gun mọ́tò ìgbà tí mo mọ̀ pé agbára mi ò ká kí n máa gun mọ́tò yìí máa gbọ́ kádà kúrú ká mi káàkiri ni wàá sọ fún mi pé kí ni iṣẹ́ kí mo ní lọ́wọ́ tí mo fẹ́ máa san 1 million naira per month èmi mẹkáníìkì tó wá sọ fún mi pé kinní kan ọ̀gbẹ́ni tá a bá jọ ríra wà lé àjọ máa jà káàkiri ni àjọ máa jà kí ni kò dẹ̀ sí gbogbo ayé ní ọba wa gbọ́n tá a sì ti lé mi dó gbogbo ayé ní ọba wa gbọ́ odò Oríyọmí láti ti yanjú mátà tó wà nílẹ̀ yìí lágídígbò odò Oríyọmí lájò wo tẹ́gùn máa ń lé ọ lójú oorun èmi ni bẹ́ẹ̀ ni orí àjọ mú nǹkan lẹ̀. ẹ káàbọ̀ padà ẹ gbọ́ ọ̀gbẹ́ni try díẹ̀ ṣùgbọ́n ká ní báwọn Ibrahim Chatta ṣe ń ṣe nu wọn ní pawó bóyá lines tán fún ni ò dáa tó ni àbẹ́ni tó kọ script ni ò good ní screenplay because tàbí ká sọ wípé ọ̀gbẹ́ni gbìyànjú ṣáájú ọbẹ̀ ó kópa tiẹ̀ sinimá rẹ̀ ọ̀tá ni ọ̀já lọ sinimá ká bá wò ó ṣé n tó ń sọ fún mi ni pé ọ̀fẹ́ sanwó níbi tẹ́mi àti ẹ bá jọ ríra wàhálà àyàjọ kú pọ̀ ní kílẹ̀ àjọ fẹ́ kú pọ̀ lé lórí ìwọ kọ́ ló ní mọ́tò ìwọ ló ṣoní dúró fọ́nì tí ń kà kí sẹ́ni tó lè wọnú ho kankan abẹ́rẹ́ tó lókun ń dè ní gbójú ta járe ń tọ́ta mọ́tò fún wá sọ̀rọ̀ rẹ̀ ń ta jáwòye tó gba mọ́tò torí pé ẹni tó ta mọ́tò fún èèyàn tó ní kó máa san 1 million níparí oṣù onítọ̀hún ti parí oore o níjọ́ ló ń tọ̀hún ó tó kó jọ tán tí ó tó káwo mọ́tò béèyàn bá wá yàkà béèyàn bá ya látẹnujẹ tí ọ̀ya forí fúnni ṣe kò ní jẹ́ first month tó yẹ kó sanwó náà ni ó kà gidi borí bíi pọ̀nmọ́ funfun fọ́nì tí ń ka ti ń sọ láti ẹjọ́ ìpò òun ò lówó lọ́wọ́ n ti ń tà ti tán ni because òye tí ò yí òun ni pé ibi tó yẹ kó fi sùn ló ti fi bóyì àwọn èèyàn wo ni wọ́n fẹ́ràn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀
àwọn èèyàn wo ní ń fún ọ lówó, àwọn èèyàn wo ní ń worship, àwọn èèyàn wo ní ń pé ọmọ yìí dá pọ̀, ọmọ yìí mètò ṣe, ọmọ yìí mọ̀rọ̀ sọ. Àwọn tó mọ̀ látọ̀dọ̀ Oríyọmí lọ́pọ̀ jù nínú wọn o. Bóyá kò yí ọ ká láyé ọ. Sórí ẹnikẹ́ni tó bá ti ṣàtọ́kùn èèyàn gòkè ọlà, bí èèyàn bá bojú ẹ̀yìn sí, bí ìgbà tí èèyàn gé ìka tí ń fún lóúnjẹ jẹ ni. Bóyá lẹ́ẹ̀kan, bóyá lẹ́ẹ̀mejì, bóyá lẹ́ẹ̀mẹ́ta, Oríyọmí ti ro rere kan ọ rí. Ó ti kó ọ̀rọ̀ ẹ sórí ẹ̀mí rí, ó ti bá sòrò lọ sọ́dọ̀ ẹ̀ tó ti bọ́ ọ yanjú ẹ̀. Ó mú ọ lórí TikTok pé ọmọ yìí dájú TikTok ibi tó wà ẹ lọ. Wọ́n bọ̀ lórí rédíò, wọ́n cover ẹ̀, wọ́n ta ọ́, wọ́n popularize ẹ̀. Ó wá ní pẹ́pẹ́sẹ́ o, ó kù bí ó kù sí o, àwọ̀sùn ló ń ṣe káàkiri o. Ó wá lélò náà ń gbalé, ó sẹ́ndì owó lé sí ọ. Ó wá padà, ó wá bẹ̀rẹ̀ sí ní gé Oríyọmí ọ̀hún jẹ. Ó ń gbá sọ lára ẹ̀ níta gbangba, ó ń fa aya, bẹ́ẹ̀ ló ń fa ambition rẹ̀ ya lójú gbogbo ọmọ adarí oorun. Àwọn tí wọ́n sì mọ̀ látọ̀dọ̀ rẹ̀, wọ́n ti rí ọ nírì àfibùsọ lóore. Bí ọmọ yóò ṣe gbẹ́ lẹ́yìn ìwọ̀n bá tí Oríyọmí gbẹ́ yìí, Oríyọmí náà ló padà fi gé jẹ o, ẹ má jà gbẹ́ ní mi mọ́. Ó ti padà lọ́dọ̀ Oríyọmí ọ̀hún, ó ti dọ̀bálẹ̀, ó ti rá bàbà, ó ti lóun dáríjì ọ́. Ó yóò tún fún ọ lówó olé lẹ́ẹ̀kejì. So now, yàtọ̀ sáwọn tí wọ́n mọ̀ ọ́ látọ̀dọ̀ Oríyọmí, ẹnikẹ́ni tó bá tó mọ̀ ọ́ tó sì rí bóríyọmí ṣe ṣe sí ọ, tó wá rí tí wọ́n fi san padà, yóò ti mọ̀ wípé bá ń sọre fún ẹlẹ́gbẹ̀ẹ́gbàádọ́gbọ̀n ọmọ fi bí sólóore náà ni. Torí pé ìran ọ̀bọ ńlọ́lọ́ ń ṣe ọ́, kò sí ọ́ lájá, kò sí ọ́ ládìẹ. Ìdí nípájá yìí gbàgbé olórí ẹ̀kọ́. Àgùntàn gan kì í gbàgbé léèrí. Bọ́dún bá dún, omi tó ro adìẹ a máa kán sí ni lẹ́nu. Because bó bá jí láàárọ̀ kùtùkùtù tó ṣí àwọn adìẹ rẹ lẹ́nu àgò, wọ́n ṣubú ọ ní gbùrù, wọ́n ṣubú ọ ní bó bá lọ bí wọ́n tẹ̀lé ọ, bó bá lọ bí wọ́n tẹ̀lé ọ. Wọ́n mọ̀ pé wọ́n ló lórí ẹ̀kọ́ àwọn, wọ́n ló lórí àgbàdo àwọn. Bó bá sì jáwọn ewúrẹ́ ni, bó bá ti jí tó sílẹ̀kùn báyìí, wọ́n ti pàdé ẹ lẹ́nu ọ̀nà. Wọ́n mọ̀ pé wọ́n lọ fáwọn lánàá, tàárọ̀ yóò ní tẹ̀tí ọ́ fáwọn. Bákan náà lájá. Bó bá ti sílẹ̀kùn tó jí báyìí, ajọ́ ọmọ jùrù ni. Pé gbóúnjẹ àárọ̀ ètò ti ṣẹlẹ̀, ẹ bá ń gbóúnjẹ mi jáde, ẹ dá fún mi. Ṣùgbọ́n ọ̀bọ, bó bá gbójú tó yọ wà ó lè kanná lójú, tàbí kó faṣọ rẹ̀ ya. So irú ìran bẹ́ẹ̀ ló ti wá. Now, ọ̀rọ̀ wá dà bó ṣe dà. Wá sọ fáwọn èèyàn títí kan dáwó fún ọ. Làwọn eléyìí wá kọ̀ pàkọ́ pé dandawi olóko ògbówó ni. Màdàmú àtá, dálékọ́, dáńfó, dáúdà, dáwó olé. Wọ́n lámọ̀ àwọn ti dá fún ọ, ń da alágbo jẹ̀dí olómi gàrí. Ó wá wà frustrated. So ọ̀gbẹ́ni Funny Thinker, ọmọdé tó lẹ́nu àgbà ń rùn ni ọ́. Ipò tí lágbájá wà ní wọ́n ń lé. Ṣùgbọ́n kó tó débẹ̀ ó ń gbèrò kíkiní kó ṣe lágbájá. Kí ni tó ń gbèrò kó ṣe lágbájá ni pé kí lágbájá ó wálẹ̀ kí wọ́n lè gòkè. Wọ́n béèrè aṣáájú rẹ̀ lọ rẹ̀ olówó ti rí ti pẹ́. Oníṣe bí wọn náà lè ṣe ti ń ṣe. O lè kọrin tí ń kọ. O lè sọ̀rọ̀ tí ń sọ. Ó wá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó ń gbèrò rẹ̀ láì dáa. Torí pé o ti ń sín gbẹ́rẹ́ sórí òun sin iṣẹ́ nu. Orí ẹ fọ́ tiwọ̀ tó lóògùn ẹ. Wọn ò wí fún ọ páfò mọ́kàn eégúnge ọrùn sí bẹ́pẹ́. Bí babaláwo rẹ bá fẹ́ ọ dénú ìbá fún ọ níyànjú tó pé bó ti wù kọ́mọdé ọmọ jí tó oko lọ́mọ bá kùkùté. So now pápápẹ́ jẹ́ ká wo fídíò kejì. Ká gbọ́ frustration ọ̀gbẹ́ni Funny Thinker, kò yẹ ká lágùn jù lórí ọ̀rọ̀ rẹ̀. Ntí tó gbé mi wá gangan because majority ọmọ wo pé Awíkonko ọmọ ìkéré sí ọgọ́rọ́dé ẹ̀fọ́ ọmọ ilẹ̀ náà no kó lè jẹ́ ẹ̀kọ́ fẹ́ lòmí wípé ká dọ̀bálẹ̀ fárara kò gbé ọmọ ga jùlọ tá a bá dìde.
ẹni tó fẹ́ lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ní òwò tó má burú rẹ̀ dání àpéjúwe bí wọ́n ṣe fẹ́ sìnkú tó náà ní í ṣe ọmọdé ò gbọ́dọ̀ rágbàfẹ́ ayédáyé èbó lóòótọ́ kò pé ká máa dojú egbò délẹ̀ kò pé kí bàbá ọmọ dọ̀bálẹ̀ fọmọ bó ti wù kọ́ mọ ó lówó tó kò pé kí bàbá ó gbóúnjẹ dání kó kúnlẹ̀ kọ́ mọ ọmọ jẹun lọ́wọ́ ẹ̀ tàbí kí ìyàwó gbóúnjẹ dání kó kúnlẹ̀ kọ́ mọ ọmọ jẹun lọ́wọ́ ẹ̀ kàn wá ní kí ló dé kọ́ mọ sọ pé òun lopọ̀ ọ̀la ni alágbàpọ́n kan ò sí tí yóò pọn ọmọ tó bùyà rẹ̀ lẹ́yìn pápápá ẹ jáwo fọ́nrán ọ̀hún kí n sẹ́nu gbọ́lá fún God bless you. Holy Mary ní ẹ máa bọ̀ o fún gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Rògbàtà Holy Mary spiritual store ní ẹ máa bọ̀ o. Holy Mary spiritual store àgbà àràgbà ilé ìtajà tọ́kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan ìbílẹ̀ rà lọ́lọ́kan òjọ̀kan a standard spiritual store tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan tọ́rọ̀ mọ́ spirituality rà spiritual perfume bíi perfume divine grace tí jẹ́ káàánú ọwọ́ ni rí débi kọ̀rọ̀kọ́ndú perfume 77 Holy Michael perfume lẹ́yìn fẹ́ rà divine favour chairman perfume ẹ̀mí mímọ́ perfume Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni spiritual soul àwọn ọṣẹ aṣínà lóríṣiríṣi ọṣẹ aṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ pègúnrẹ́ ọṣẹ ìtúsílẹ̀ ọṣẹ ìwòsàn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni Holy Mary ń ta spiritual oil òróró bíntù 6 flower òróró pẹ̀lú ọṣẹ tó gallant danduala sasorobia magnet oil ọ̀sọ̀rọ̀bíà success oil witches expeller oògùn ọfà àgbo ọfà àpòrú ọfà tó dájú àgbo arthritis àgbo diabetes àgbo fún ìtọ́jú ojú àgbo fún ìtọ́jú ọpọlọ àgbo fún ìsàn jẹjẹrẹ àgbo fibroid àti bẹ́ẹ̀ lọ kò sí tẹ́ ẹ fẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire tí ò sí ń bẹ̀ ìgbà lóríṣiríṣi ìgbà ajé ìsásùn ìkòkò àwo sóbí odó pẹ̀lú ọmọ odó ewé ọmọ gbogbo nǹkan celestia gbogbo nǹkan kérúbù àti sẹ́ráfù bíbélì ọ̀kan òjọ̀kan ìlú ìbílẹ̀ Yorùbá bíi gángan ìyáàlù bàtà agogo ṣẹ̀kẹ̀rì àti bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ní Holy Mary spiritual store tó wà ní 7816 Paston Drive District Heights Maryland United States of America gbogbo ẹ̀yin ta America London títí dé gbogbo Europe kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ fi ọkàn balẹ̀ gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ní Holy Mary spiritual store wọ́n ó gbé dẹnu ọ̀nà yín kókókó bákan náà ni wọ́n ń ṣe spiritual consultation bóyá ẹ fẹ́ wádìí nǹkan tó díjú tó lọ́jú papọ̀ tó ta kókó ẹ̀yin ẹ sáà ti pè wọ́n sórí nọ́mbà yìí tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp +1 240 486 7267 +1 240 486 7267 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí website holymaryshop.online bó o bá fẹ́ wẹ ìgúnwẹ ìpèwẹ ìdààmú ayé rẹ kúrò Holy Mary spiritual store ní kó o máa lọ Holy Mary spiritual store ẹbọ kéékèèké ní gbalẹ̀ ìkúlẹ̀ ọ̀rọ̀ ayé wa ń fẹ́ àbójútó mójútó ọ̀rọ̀ ayé rẹ yóò sì dára fún ọ. gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Rògbàtà Holy Mary spiritual store ní ẹ máa bọ̀ o. ẹ kú dédé ìwòyí gbogbo ọmọ Nàìjíríà àkàndá ọ̀rọ̀ Awíkonko ní orúkọ mi mo ní kí n sọ fún yín nípa new business mẹ́nẹ̀ ṣé mọ̀ wípé ọ̀nà kan ò wọjà dífá fún sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń ta mọ́tò mọ̀ ń ta mọ́tò mọ̀ ń ta ilé bóyá ẹ ní ilẹ̀ tàbí ilé tó jẹ́ ní òtẹ́ fẹ́ tà tàbí ẹ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́ ẹ kó wọlé látòkè òkun ẹ pè mí kájọ dòwà séjèrè pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ń bẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wà dáadáa 3 bedroom flat and suite ó wà ní GRA extension Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ilé tuntun ni wọ́n ti parí ẹ̀ wọ́n ti kùn ún ó ní géètì wọ́n wọ ilẹ̀ rẹ̀ bọ́ọ̀hù ti wà ń bẹ̀ ẹ máa gba survey building permit àti receipt 45 million naira péré ni ilé tó jowó ẹ̀ lọ ni Toyota Corolla Sport 2016 model ó ń bẹ nílẹ̀ 14 million naira péré ni Lexus RS 350 45 million naira ló náà Benz C300 18 million naira péré ni bóyá ẹ sì fẹ́ Benz CSL 550 15 million naira péré ló náà Range Rover Sport 55 million naira péré ni ẹ kàn sí mi lórí nọ́mbà yìí lórí WhatsApp fún àlàyé síwájú +234 904 851 9362 +234 904 851 9362 Awíkonko TV and Advertising Company Limited ọ̀gá làlágbà lágbo eégún. ó tiẹ̀ ti dá ẹ̀yin alára wa ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ẹni tó bá ń sọ́ndù ọkàn àkọ́kọ́ náà ẹ máa bá mi take note gbogbo àwọn life threatening ọ̀rọ̀ tó wà nínú gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí ẹ jọ̀ọ́ máa bá mi take note ẹ̀ ṣùgbọ́n in case tí anything bá ṣe mí kẹ́ ẹ lè mọ ẹni tí ẹ máa hold responsible ẹ máa bá mi take note àwọn threatening messages tó wà nínú ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ṣùgbọ́n
wẹ́lẹ́ káàbọ̀ padà jàre àbúrò yín ní sọ̀rọ̀ àbúrò yín fọ́nì tí ò tíǹkì alétílápá àtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá agélé títọ́ ẹ̀sẹ̀ ń tọ́jú abẹ lẹ́nujọ́ mẹ́ta yìí lọ́wọ́ àpò ẹnu dà ní ẹ̀sẹ̀ tó wá àdírẹ́sì Oríyọmí Dr. Oríyọmí Hamzat kọ́ get out ọgbọ́n láti tún wọlé sórí Yọmí lára bó náà bá gọ̀ kó fà á mọ́ra o náà ẹ̀jẹ̀ àgbọ̀ nǹkan tó sọ láti bí i. ó tiẹ̀ ti dá ẹ̀yìn alára wa ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ẹni tó bá ń sọ ń dúró ọkọ̀ òun. ó tiẹ̀ ti dá ẹ̀yìn alára wa rọ̀lẹ́ gbọ́ lẹ́nu ẹni tó bá ń sọ ń dúró ọkọ̀ òun kí lọ́kàn wá. àkọ́kọ́ náà ẹ máa bá mi take note gbogbo àwọn life threatening ọ̀rọ̀ tó wà nínú gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí ẹ jẹ́. kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà kí ni ń fi rẹ̀ pè gangan sọ̀rọ̀ pé bànújẹ́ nìkan túlù ni sọ̀rọ̀ pọ̀rọ̀ ń kàwọn èèyàn ni ọmọ tí wọ́n ń pè ní Yorùbá ọdẹ afífìlà péré Yorùbá kì í ọjọ́ kan ní mọ̀ níyì mọ̀ kì í níyì lẹ́ẹ̀kejì wọ́n ti try ẹ in many ways ó ti disappoint wọn Yorùbá ò padà wá mọ̀nà o bọ́ bá jẹ́ gbà kan ni o ti sọ pé ọgbà àwọn mọ́tò báyìí nísìn wọ́n ti dá àtọ̀tún tòsí wọ́n ti pé Yorùbá láàánú lójú ṣùgbọ́n Yorùbá ṣòro tàn wọ́n bá ti disappoint wọn pẹ́ ó ti tán náà nu wọ́n gbójú nu wọ́n ti gbójú kò lọ́dọ̀ tiẹ̀ Yorùbá ò kì í help èèyàn lẹ́ẹ̀mejì ẹnìkan ní ṣòro ó ní kidney problem wọ́n wá dáwó fún wọ́n tún wá sọ pé àwo tán fẹ́ fi ṣe kidney surgery ó ti pé o ó ti lọ létọ̀ wá tún wá ní liver problem ó wá padà dé àwọn èèyàn sọ pé sò ní ìrántí ẹnìkan ni làwọn wà fún ni àwọn ti bá gbọ́ bùkátà kidney problem ti liver ó ń gbogbo àrùn ṣe wá ń sò náà bẹ́ẹ̀ Yorùbá kọ́ o Yorùbá ò ní respond sí ọmọ so that is Yorùbá for you. bá mi take note ẹ̀ ṣùgbọ́n in case tí anything bá ṣe mí kẹ́ ẹ lè mọ ẹni tí ẹ máa hold responsible. ta la fẹ́ hold responsible tí wọ́n bá yóò pònú tó bá yẹ pé ọgbọ́n onílàákàyè ọmọ tó ní tọ́gbọ́n tó ti léèrè wá ni ọ́ ṣe pẹ̀lú voice note tí a gbọ́ láfi wá píìkì pé lágbájá báyìí lọ sọ̀rọ̀ òun tán ò gbójú bẹ̀ kò gbé píkṣọ tiẹ̀ bẹ́ẹ̀ píkṣọ tiẹ̀ gangan ló gbé síbẹ̀ so tá a bá take note voice láfi wá dóńtọ̀ mọ̀ kí ni impact ẹ ní society gọ́ọ̀mẹ̀ntì nìkan ló lè track voice WhatsApp orí WhatsApp kan náà ti lè track ẹ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì ọ̀wà torí tiẹ̀ wọ́n á sọ pé àtòrí pé nǹkan sẹ́nìkan o àbí nǹkan fẹ́ sẹ́nìkan o àbáwọn kan lu ẹnìkan o àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sẹ́nìkan o náà wà sọ pé ń track voice káàkiri òun overrate ààrẹ o ọ̀gbẹ́ni òun overrate ààrẹ. ẹ máa bá mi take note àwọn threatening messages tó wà nínú ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ṣùgbọ́n. àwọn fámìlì ẹ lọ sọ eléyìí fún mọ́ mi o ẹ bá ń take note o àbúrò mi o bá ń take note o ẹ̀gbọ́n mi o ẹ bá ń take note o àǹtí mi ẹ bá ń take note o kì í ṣàwà lọ́rùn-ún if anything happens to me kẹ́lí mọ ẹni tí ẹ máa hold responsible ẹni tí ẹ máa hold responsible kan ò sì sí ju ẹni tó ń bẹ lókè yìí lọ torí ṣé wọn kì í gba mọ́tò àwìn ni mo gba mọ́tò àwìn ni. can you imagine Ọlọ́run sá dá ọ̀gbẹ́ni yìí nírántí kì í mọ̀ọ́re ṣé wọn ò kì í gba mọ́tò àwìn mo gba mọ́tò àwìn ni ṣé mọ́tò àwìn wá jẹ́ gàrí àwìn because tó bá jẹ́ gàrí àwìn ní ìsìn àwọn èèyàn gbé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sáré sanwó ẹ̀ pé no ibi ló ń pa wọn á ní ẹ má bàjá ní ẹ ṣe má bàjá torí pọ́ gba gàrí àwọn ibi ló ń pa náà ṣùgbọ́n ẹni tó gba mọ́tò àwìn ebi yìí pààyàn délé onímọ́tò ebi ṣe kínní ebi kì í pààyàn délé onímọ́tò. ṣé wọn kì í gba mọ́tò àwìn ni mo gba mọ́tò àwìn ni tó wá di pé mi ò gbọ́dọ̀ sùn mi ò gbọ́dọ̀ wó mọ́ gbogbo pa ni mo ti sà gbogbo agbára ni mo ti gbìyànjú ẹ̀ láti rí dájú pé bóyá mo wá owó yẹn ó pé ní mo. gbogbo pa ni mo ti sà gbogbo agbára mo ti gbìyànjú ẹ̀ láti rí pé mo wá owó yẹn kò pé can you imagine. ìgbà tí ó dẹ̀ pé ṣé mo fẹ́ para mi ni kí ni mo fẹ́ ṣe. ìgbà tí ó dẹ̀ pé mọ̀tì ṣé mo fẹ́ para mi ni kí ni mo fẹ́ ṣe can you imagine that. bó bá promise onímọ́tò ní $1 million níparí oṣù ọ̀wárí kò pé iye tó o bá ní o tún lè fi bẹ onímọ́tò ẹ dákun o mo gbìyànjú mo sáré sọ́tún mo sáré sósì Ọlọ́run sì rèé iye tí mo rí kó jọ níwọ̀n sì tún fẹ́ kó sọ́wọ́ mo fẹ́ bá ń gbà sọ́wọ́ owó olówó lówó jọ ọ́ sí
kóso tó dá méjì wọ́n wá parí wọ́n wá eléyìí tó kù fẹ́lẹ̀ yìí kí n tó mọ̀ wá mi. ọ̀rọ̀ dídùn máa ń yọ ọ̀rọ̀ tútù máa ń yọ obì lápò ọ̀rọ̀ líle máa ń yọ ọfà lápò ẹnikẹ́ni tó bá ti sí ọ lóore má fi ibi san fún un. ta lọ́mọ̀ bóyá ń gbé mọ́tò fún ọ ní tó fẹ́ gbowó ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn who knows kò sí ní tó pòrọ́ ò lè ṣe torí òótọ́ kankan ò sí lẹ́nu rẹ bó ṣe wà yìí òótọ́ ilé ìbele ò sí lẹ́nu rẹ. kí ni mo fẹ́ ṣe sí ìgbà tí ò pé kí ni mo fẹ́ ṣe sí tó wá di pé bóyá mi ò gbọ́dọ̀ sùn mi ò gbọ́dọ̀ owó mọ́ tí n bá sùn tí n bá jí o lè ti bá mi score 78 o lè ti bá mi score 94 kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìrẹ́lẹ̀ máa kọ́ báyọ̀ sórí ìdúró ni ẹ wọ́n sọ pé regret pé gbogbo ẹni tó bá ti ń bẹ̀ mí dá nǹkan pọ̀ ló máa ń regret nǹkan nǹkan àwọn tó bá mi dá nǹkan pọ̀ tán regret orí wọn ló mọ̀ fún wọn náà. àwọn tí wọ́n bá da nǹkan pọ̀ tí wọ́n regret orí wọn ló mọ̀ fún wọn náà ó orí yọmí orí ẹ̀ ló mọ̀ fún náà ó àtàwọn míì tá àtúmọ̀ náà orí wọn ló mọ̀ fún wọn náà ó òní tètè jìnfìn ọ̀la tètè jìnfìn ṣé tètè nìkan ní bẹ lọ́fìn òní alágẹmọ kójú àrò ọ̀la alágẹmọ kójú àrò bójú ọ̀bá tààrò sí kò yẹ kójú ọ̀ta alágẹmọ. orí wọn ló mọ̀ dáhìn náà bá dẹ̀ ti jọ ikú àwọn tó regret nìyẹn kí ló ṣẹlẹ̀ ẹ máa ní sùúrù náà ẹ bá mi gba mọ́tò àwìn ṣé wọn bá yẹ gba mọ́tò àwìn ẹ bá mi gba mọ́tò àwìn ni ó ti wá di pé bóyá ẹ máa tracing life mi. ẹ ti rí i pé acting ni bọ̀bọ̀ tí ó so tó àtìbẹ́ bí onídùúró òun àti dáadáa ó ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n Adébáyọ̀ the second tó yẹ kó rẹ́spọ́ǹdì acting tiẹ̀ ó ti jẹ́ ká mọ̀ pé acting ni kò sẹ́ni tó lè mọ̀ bá ẹni tó bá sónídùúró sọ bẹ́ẹ̀ kì í ṣe lórí ìtàkùn ayélujára ló padà wá ó pè lẹ́yìn ni ó bá sọ̀rọ̀ ni gbogbo eléyìí dírámà tó ń hàtì lójú wa yìí ó túmọ̀ sí pé ó fẹ́ sympathy omi ojú àánú àwọn èèyàn sì ti gbẹ lórí ọ̀rọ̀ tiẹ̀ o omi ojú àánú wọn ti gbẹ wọn ò rí ọ gẹ́gẹ́ bí ọmọ mọ́ wọn ti gbàgbé rẹ. ṣé mi làwọn alára wa tí ò dáwó fún mi ni ṣé tó bá. Can you imagine ṣé mi làwọn alára wa tí ò dáwó fún mi ni ṣé mi làwọn alára wa tí ò dáwó fún mi as if bí ẹni pé ó ṣiṣẹ́ sáwọn alára wa òun lọ́wọ́ ẹ rí i. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń sọ pé beggars has no choice wọ́n ló ní báárà kì í yanbọ atọrọjẹ kì í sakọ eléyìí látọrọjẹ àkọ́kọ́ tí ń rí tí ó tún máa bá ẹni tó fẹ́ fún lóúnjẹ tàbí tí ń fún lóúnjẹ tí ó tún máa bá a fi gagbága tí ó tún máa lálé ẹ̀ sẹ́mi làwọn alára wa tí ò dáwó fún mi ni. gẹ́gẹ́ bí mo ṣe ń pariwo fún wọn láti bí ọjọ́ ìwà pé ẹjọ́ owó ọkọ̀ yìí ó ti bí ọjọ́ mélòó tó máa pé ó ti kú ọjọ́ mélòó tó máa pé ká nígbà wọn ti bá mi dáwó yẹn ni ṣé gbogbo ẹ̀sìn tó ń ṣe mí máa ṣẹlẹ̀ ni. ẹ dákun sọ kówó sáwùdà àwọn alára wa ni tó fi wò pé òun sọ fún wọn pé látijọ́ yìí tóun ti ń sọ fún wọn gbówó ọkọ̀ yìí ó ti di okùjọ́ mélòó tó máa pé sáwọn wọn sọ pé kó lọ gbà á because ó possible bóyá ó ní gúrùpù kan láwọn èèyàn kan tó bá sọ̀rọ̀ táwọn èèyàn wá sọ pé ok kò sí problem lọ gba àwọn àwọn dáwó fún ọ tó sì bá ti pé ọmọ fi sanwó padà àṣebó náà sọ wípé o máa ń rí bíi 6 million naira lóṣooṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé kò rí mọ́ ni níbo lowó ọ̀hún wà ọmọdékùnrin wọn àmọ́ tí wọ́n ń pè ní Yorùbá. tí gbogbo aláàtò ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ní dípò bóyá nìkan máa kọlù mi ẹlẹ́kan akọlù mi láti pé mo gba ọkọ̀ àwọn mi ìsanwó ilé ẹ̀la sí ń jẹ́ èkúté onídòdó náà ilé ẹ̀la sí. èkúté onídòdó wo lọ ń jẹ́ ńlé rẹ̀ ìwọ náà lọ jáde lọ sọ pé ọgbà àwọn mọ́tò. èkúté onídòdó oníkálukú ló dẹ̀ mọ ibi tó farapamọ́ sí oníkálukú ló mọ ibi tó farapamọ́ sí owó congratulations to me kò sẹ́ni tó mọ ibi tó ń kálukú farapamọ́ sí nínú ayé so àṣírí oníkálukú wa náà dẹ̀rẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà ìyẹn àmì ìgbẹ́ bóyá ká máa tó àṣírí ara wa sínú ayé náà kò bí bóyá máa tó àṣírí ara wa sọ́wọ́ ara yé kí ló ṣẹlẹ̀ ẹ máa ní sùúrù náà so gẹ́gẹ́ bí mo sọ ẹ̀yin alára wa ẹjọ́ ẹ bá mi take note ẹgbẹ́ yìí ti threaten mi already wọ́n ti threaten mi wọ́n ní tẹ́kùn bá ń lé mi lójú oorun àwọn ẹni wọ́n ní táwọn bá mú mi anything tó bá ti ṣe mí lẹ̀ yìí wọ́n láwọn ẹni so ẹ má bá mi take note ẹ má bá mi take note náà kí ló ṣẹlẹ̀ agbamọ́tò àwìn tàbí agbamọ́tò àwìn olè wà ní jẹ́ ká sinmi sí ṣe báwa náà ní ká upgrade ni ká bẹ́gbẹ́ pé ká bọ́gbà mu ìgbà tó dẹ̀ ti di pé ó fẹ́ yíwọ́ báyìí nsìn ṣé kò ń ṣe pé bóyá tó bá báyìí ṣó ń dúró máa ní sùúrù ni òótọ́ lájọ sọ pé màá máa san 1 million every month nígbà tágbára mi ò dẹ̀ ka 1 million this time ṣé kí ni mo fẹ́ ṣe náà mo mọ̀ pé first month ní bọ̀ tágbára mi ò ka 1 million naira mo ti gbìyànjú kò sí nǹkan tí mi ṣe tán àwọn eléyìí náà tá à ń tọrọ owó lọ́wọ́ pé ká bá wọ́wọ́ ṣàjọ pé kówó yẹn lè pé 1 million wọn ò ṣe nǹkan kan sí látijọ́ yìí. àwọn eléyìí náà tá à tọrọ owó lọ́wọ́ wọn pé kí wọ́n bá wa kówó jọ wọn ò ṣe nǹkan kan sí láti ẹjọ́ yìí ẹ̀yin èèyàn wa
ẹ̀yin tẹ́ dẹ tàkúté tẹ́ fi yè pẹ̀bó lórí ẹ̀yin lẹ ti kẹ́ranko lọ́gbọ́n ẹ ti jẹ́ kí wọ́n máa dùn láẹ̀ wọn ò mọ̀ pé sẹ́lẹ̀ ń ṣe kẹ́ ẹ tó rówó wọ́n rò pé sílẹ̀ ń káwó lórí igi kò sí wàhálà o. so kí wàá ní kí n ṣe kí ni kí n ṣe àwọn wíta ìwé ẹlẹ́rìí rìgírẹ́tì ẹ̀yin ò mọ̀ pé àwọn tó bá ń bá mi dà nǹkan pọ̀ wọ́n rìgírẹ́tì tẹ́lẹ̀ lẹ́ lọ tẹ́rí sí rìgírẹ́tì nìyẹn o. tẹ́ bá regret nìyẹn o. well Àkàndá Awikonko I won't say anything more mo fi dájọ́ ilé tó kù sílẹ̀ sọ́wọ́ ẹ̀yin èèyàn wa àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. tẹ́ bá rí ní tí mo sọ ẹ rí i pé kì í ṣe pé bọ́yọ́ lọ́wọ́ kankan kan nú ṣùgbọ́n láti jẹ́ káwọn ọmọdé wọ̀nyí ọmọ wípé ayé ń bẹ lẹ́yìn ayé sì tún wà lẹ́yìn ayé wọn ò mọ tí wọ́n ń pè ní Yorùbá òròmọdìẹ wọn ò máa wòdì ìyá ẹ̀ tó màsá kò láǹfààní àti sọ fún wọn wọ́n rò wípé ayé smooth wọn mọ̀ páyé bẹ́bù wọn mọ̀ páyé ní kọ́nà wọn mọ̀ páyé ní kòtò àti gegele wọn mọ̀ páyé ní kòtò wọn mọ̀ páyé ní ẹ̀gún òṣùṣù ó sì ní ìdágbẹ́ oríṣiríṣi. ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV fónídèmọdé game show. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ ọmọ yín ó darapọ̀ pẹ̀lú yàrá ẹ̀kọ́ wa tá a ti ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ fẹ́ káwọn ọmọ yín ó join wa ẹ̀yin tẹ́ wà lókè òkun náà ló wà fún ẹ fẹ́ káwọn ọmọ yín ó láǹfààní àti máa sọ èdè ilẹ̀ káàárọ̀ òjìrè èdè Yorùbá tó dáa lẹ́nu ẹ dẹ̀ fẹ́ kí wọ́n mọ̀ nípa àṣà wa ẹni lọ́kàn pé ni tó sọ lẹ́nu ló sàpò òyàkọ́ lágbára Ọlọ́run ẹ̀ ní fàpò òyàkọ́ para ẹ jẹ́ káwọn ọmọ wa mọ èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrè. God bless you. Tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp ọjọ́ Sátidé àti Sunday nìkan ni yàrá ìkàwé wa wà bákan náà aago 8 alẹ́ Nàìjíríà náà ni time táwọn wà nínú kíláàsì látàgò 8 sí 9 lálẹ́ Saturday àti Sunday àánú Olódùmarè ní fi sílẹ̀ o ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ kọ́ ọmọ yín ọjọ́ yẹn wa ẹ darapọ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrè bí òní wọmi o orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrè òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.